Mo kí gbogbo etí tó ń gbọ́ mi pé àkúdédé àsìkò yìí, pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá, mo kí wa pé àkúdédé àsìkò yìí. Lónìí mo fẹ́ ṣe fídíò yìí nítorí rògbòdìyàn tó ṣe ń lọ láàrin ọmọ Yorùbá àti àwọn Fúlàní panipani, eléyìí tí olóyè Sunday Igboho tí wọ́n ń gbà wá lọ́wọ́ ẹ̀. Ní bí ọ̀sẹ̀ mẹ́ta kan sẹ́yìn mo ṣe fídíò lórí àwọn ìṣòro tí a ní látọwọ́ àwọn ọba wa nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n mo rí pé láàrin fídíò yìí mo ní àwọn ọmọ Yorùbá kan tí wọ́n sọ pé àwọn ọba ò ní kan ṣe nínú wàhálà rògbòdìyàn tó ń ṣe láàrin Fúlàní àti Yorùbá. Ṣùgbọ́n inú mi wá dùn lọ́pọ̀lọpọ̀ pé kábíyèsí Abdulrasheed Akànbí Olúwo of Ìwó wọ́n ṣe ìfọ̀rọ̀wọ́rọ̀ pẹ̀lú àwọn BBC ní àbí ìjẹrin sí járùn. Wọ́n láti yànnàná àwọn ìṣòro tí a ní nílẹ̀ Yorùbá, pé àwa Yorùbá fún ara wa gangan àwa gan ni ìṣòro ara wa, pé kí ni, pé bí ikú ilé ò bá pani tó gbé ò lè pani. Wọ́n sì sọ pé bí ilé ò bá tòrò bí ìgbẹ́ lòdì rí. Nínú ọ̀rọ̀ kábíyèsí yìí fi yé wa pé àwọn ìṣòro tí à ń face ní Yorùbá pé ó pọ̀ lọ́wọ́ àwọn ọba wa, ní pé kí ni, ó jẹ́ ká mọ̀ pé àwọn ọba wa gan kò sí ìrẹ́pọ̀ láàrin wọn. Ó jẹ́ ká mọ̀ pé àwọn ọba wa kò sí Council of Obas ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá bó ṣe mọ́. Ó jẹ́ ká mọ̀ pé àwọn Fúlàní gan tí à ń bájà yìí, ìmí ìwọ̀n àánú wọn gan tí ò ń ṣọmọ Nàìjíríà, tó fi jẹ́ pé gbogbo Fúlàní pátá èdè kan náà máa ń sọ. Kábíyèsí tí wàá fi yé wa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní yìí gan, àwọn ọba lọ́ba ló ń talẹ̀ fún wọn, tó fi jẹ́ pé ọ̀rọ̀ gan ò lè bẹnu wọn jáde. Ìyẹn bí gbogbo rògbòdìyàn ṣe ń lọ, nítorí gbogbo wa la mọ̀ pé ẹni tá a talẹ̀ fún, táwa ní kó kẹrù ẹ̀ lọ́sàn-án kan òru kan, ó máa le. Ibi tí mò ń lọ rèé, àwọn ọmọ Yorùbá, ǹjẹ́ kò ń ṣàsìkò yìí ló yẹ ká jókòó, ká gbé gàǹgàrè, ká pariwo síta fáwọn ọba wa kán ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí ọba. Nítorí mo ti sọ ọ̀rọ̀ ń pa àwọn ọba wa wípé wọ́n níṣẹ́ láti ṣe rẹpẹtẹ, ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá kan ní ọ̀pọ̀lọpọ̀ lórí messages wọ́n sọ̀rọ̀ sí mi pé mo ti ń sọ̀rọ̀ sọ́ba. Kò jẹ́ pé mò ń sọ̀rọ̀ sọ́ba. Ìdí ni pé àwọn ọba wa, a ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọba tó jẹ́ pé òkò ni wọ́n fi talẹ̀ fáwọn Fúlàní yìí, wọ́n kàn sọ òkò sígbó, wọ́n fi talẹ̀ fún wọn. Àti nínú ìmọ̀ ìjìnlẹ̀ tí fi yé mi pé 99% àwọn Fúlàní tá à ń sọ tá à ń lé yìí, gbogbo àwọn màálù tí wọ́n ní, eléyìí tó jẹ́ ti àwọn ọba wa nu ẹ̀ ló pọ̀ jù, eléyìí tó jẹ́ ti àwọn olórí ní gbègbèríko ló pọ̀ jù bẹ́ẹ̀, tó jẹ́ láàrin àwọn Yorùbá. Ká wá wò ó, ṣẹ́ni tó ń ṣe òwò pẹ̀lú àwọn Fúlàní yìí torí pé wọ́n fẹ́ lé àwọn Fúlàní kúrò lórí ilẹ̀ wa, ṣé kò ní máa wò wípé wọ́n ti fẹ́ ba ọrọ̀ ajé òun jẹ́? A lè ti wá wò pé ibi tí ò sí rẹ́pọ̀ kò sí ni ìdùnnú ò lè sí ń bẹ̀. Ní pé kí ni mò ń gbìyànjú láti sọ lórí inú fídíò yìí ni pé àwọn ọmọ Yorùbá yẹ ká kéde, ẹ jẹ́ ká pariwo fún àwọn ọba wa kán ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí ọba. Lóòótọ́ àwọn èèyàn ní wọn ò nẹnu, wọn ò lè pàṣẹ, ṣùgbọ́n àwọn náà lè talẹ̀ fáwọn Fúlàní yìí, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọba ló yẹ pé gbogbo ilẹ̀ wa ni wọ́n ń tà, tí wọ́n fi ń ṣe tiwọn nìkan, wọ́n lè lọ́kọ̀ gàngàn ní wọ́n sọ. Ní pé àsìkò rèé, torí inú dùn púpọ̀ lọ́pọ̀ pẹ̀lú bí kábíyèsí Abdulrasheed Akànbí Olúwo of Ìló tó fi yànnàná ọ̀rọ̀ yìí. Pé ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí à ń fèsì yìí àtọwọ́ àwọn ọba wa ló ti wá. Wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ pé tó bá ti jẹ dòdò kò ní lè so dòdò lóhun tó ṣe wọ́n, kò ń ṣe gbogbo ọba o, but àwọn tí ọ̀rọ̀ kàn wọ́n mọ̀.
ni pé àwọn tí a bá rí àwọn ọba wa ní gbègbèríko bí tí a wà tí a rí pé àwọn nǹkan ìwà bàjẹ́ ìwà lọ́wọ́ wọn a ní láti pè wọ́n ṣàkíyèsí a ní láti sọ̀rọ̀ jáde nítorí pé gbogbo tiwa ló máa padà dà lọ́jọ́ ọ̀la. ni pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ tí mo sọ yìí ẹni tó bá kàbà kó túnbẹ̀ ṣe nítorí pé àwọn ọba wa níṣẹ́ láti ṣe gan. tá a bá rí pé bí arákùnrin Chief Sunday Igboho ṣe ń gbìyànjú lójoojúmọ́ wípé kí àwọn dẹ́kun wàhálà ìbàjẹ́ tó ń ṣẹlẹ̀ yìí ojoojúmọ́ ló tún pelé sí kí wàá ní ọ̀nà àbáyọ. ọ̀nà àbáyọ ni pé kí àwọn ọba wa kí ìrẹ́pọ̀ wà láàrin wọn kí wọ́n pera wọn jọ kí wọ́n ṣe mítìn láàrin ara wọn kí wọ́n lè bára wọn sọ̀rọ̀ báwo la ti fẹ́ yanjú ìṣòro tó wà láàrin wa. àwọn tí a ti talẹ̀ fún ọ̀nà la fẹ́ gbégbà àwọn tó jẹ́ pé àwọn náà ni màálù tó wà lọ́ndà àwọn ọ̀nà náà fẹ́ gbégbà nítorí pé wọ́n ti sọ́ di ọrọ̀ ajé. nítorí mo rí pé ọ̀pọ̀lọpọ̀ lásìkò tí gbogbo nǹkan yìí ń ṣẹlẹ̀ inú ò dùn sí nǹkan tó ń ṣẹlẹ̀ torí wọ́n fẹ́ bọ̀rọ̀ ajé ẹ̀jẹ̀ ni nínú àwọn tó jó lórí wa ni pé ibi tí màá fi fídíò tèmi mọ́ nìyẹn ẹ jẹ́ ká pé kẹ́yìn jáde ẹ jẹ́ á jáde síta ẹ jẹ́ á pe àwọn ọba wa kán ṣe ojúṣe wọn.